ohun à ń ṣe ní kọ̀kọ̀ kárò pẹ́ nìkan orí wa ṣe bó yẹ kárò nídìílẹ̀ pé kedere ní níwájú Olúwa ohun agbáfò ní ṣe ọ̀rọ̀ ìtàn ni yóò dàbò dọ̀la àwọn tó lànà jà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọlé lọ àwọn tó lónìí dà àwa rèé o à ń bẹ níbẹ̀ ni ẹni tí yóò ní tomorrow Olúwa lóde yé. Ẹ má gbígi oró nítorí ẹ̀rù ń bọ̀ bìtìbò ẹ̀rù kẹ̀ ṣé ti ipò bàbá mi nílùú yìí ni àbí ti orúkọ tí bàbá mi tán ní nínú ìlú yìí. ipò bàbá rẹ̀ kan nígbà mi lẹ́rù. tó bá jẹ́ tèmi ni ó ní láti bẹ̀rù nítorí pé kí ni bàbá mi gan fọwọ́ sí pé ìfẹ́ àárín mi. ẹ̀yin lè mọ parọ́ fún ọ̀rọ̀ mélòó wọn fẹ́ sọ tí mo fi parọ́ fún ọ ọ̀rọ̀ mélòó fẹ́ máa sọ tí mo fi parọ́ fún ọ. bàbá mi lọ́wọ́ sí mo sì fi já ọ lójú pé torí bí mo ṣe jẹ́ èdè wọn ní ìrọ́ lálàbà pé ìwà máa tiẹ̀. kí ni ẹ wá dá sí ohun tí ó kàn yín. ọmọ dà lóhùn. ẹ wá dá sí ohun tí ó kàn yín. mo tilẹ̀ ṣe kà mí sí ìrọ̀kan tó mọ̀ ní tiẹ̀. bí mo ti ń sọ̀rọ̀ torí pẹ̀lú pé bàbá mi dúró ń yí torí ìfẹ́ tí bẹ́rẹ̀ àìmọ̀ àti ẹ̀ torí ojú kan báyìí ni àdáni mo sì nífẹ̀ẹ́ rẹ̀ lọ. dèbòdèbò dèbòdèbò. bàbá ní parọ́ fún yín ojoojúmọ́ ibi tí a máa dúró sínú lójoojúmọ́ ayé ó ti wà tó ṣe kùsì tí a máa ṣe mẹ́ọ̀ ìṣekúṣe ni lójoojúmọ́ gbogbo yìí bá sì wà ń kọjá ojú ọ̀nà ni. ọ̀daràn ọmọ ẹtí kò fún kéèmù kù. ní parọ́ fún yín bàbá wọ́n máa ń ṣe gangan. ibẹ̀ ń wà ní sí. ẹjọ́ kò méjèèjì ọ̀gẹ̀. ibẹ̀ ń wà ní sí ní parọ́ fún yín. ọ̀pọ̀ wa máa ń tó ṣẹlẹ̀ ní bàbá àlejò dúró ló sáré kalẹ̀ sí ilé ọ̀kan kò padà. ọ̀dà bàbá àwọn ni àwọn ni lẹ́sẹ̀ àwọn ni. ẹlẹ́rìí burúkú ẹ̀rù ń bọ̀ ẹ̀ àjèrè. bàbá mi mo kí n. táyì nífẹ̀ẹ́ gbèrè lẹ́hìn. bá mi káàbọ̀. dèbòdèbò. bàbá mi káàbọ̀. ṣé ibi tí wọ́n rán rèé. ọ̀nà gbá. ọ̀rẹ́gbẹ́ bú. ṣé tí bá ránṣẹ́ ibi tí ọmọ ń wà rèé. ọ̀nà mi gbàgbé kọjá ni bàbá mi. ẹ gbàgbé kọjá ọ̀dà ẹ̀lẹ́ o sálámọ́ ẹlẹ́nu gbígbẹ tó gbólórígbó níbi iṣu pàpẹ́ tí òfin ṣètè pa ẹ̀lẹ́ o ṣé pípa yóò sí náà lẹ́ ń tà káàkiri ń tẹ́ ń tà fẹ́ tán kí mo sọ fún ọ ń tẹ́ ń tà fẹ́ tán gbogbo ń tẹ́ kó tó sí kẹ́kẹ́ ọ̀fẹ́ ẹ̀dẹ́nu kọlẹ̀ ẹ̀rí nǹkan èlòsì wọn àfọ́n mọ́bì ìgànnà ń fọ́ mọ́bì ìgànnà ẹ̀dùn tẹ bá dóyún tẹ bá bímọ kí lẹ́sọ̀ mọ̀ ọ̀hún gbé kàrà wò náà àbí ẹ̀kọ́ ẹ̀tẹ̀ tí wọ́n á máa lẹ́ ẹ̀ mọ̀rọ̀ lọ́sàn gan lẹ́lẹ́ ní ìmọ̀ra yín lẹ́ fúnra yín mọ́gànnà ọ̀tà fún ọ̀pá kò ní dá fún ọ̀pá kí n kú ọ̀rẹ́ ṣe orí nǹkan gbogbo ẹ̀rọ ọ̀rẹ́ mi lásán ni o ọ̀rẹ́ mi lásán ni o bá mi o. ṣé bí tí mo rọ̀ rè ọ̀nà mi bá mi ṣe pàtẹ ránṣẹ́ ọwọ́ àwábì ìgànnà náà ni ọmọ fún ọmọ ọlọ́mọ náà nìyẹn ránṣẹ́ gan nínú ọ̀hún ọmọ ṣàkíyèsí fídíò ní ọlọ́run kátó sí àṣẹ kí ni tó máa ń ṣe náà rè é ọtí lọ. Deborah ṣé o sí kí ló ṣe ojú rẹ̀ ìkọrẹ́ lọ́wọ́ pọ̀. àníwò ní ìṣẹ́mi pọ̀. bí ti báwo láwọn mi. ìwọ náà wò ní ìsìn bí ó mọ ìpàjọ sí ìdánwò ni èsì ìdánwò sì ti jáde wọ́n sì ti mú mi nílẹ̀ ẹ̀kọ́ gíga àmọ́ ìyá mi bomi tútù sí i lọ́kàn. ìyá rẹ̀ ń bomi tútù sí ọlọ́kàn. ìdùnnú yóò ṣubú láyọ̀ ni òun wá tún ní ìyá rẹ̀ tí ń bomi tútù sí ọlọ́kàn kí ló ń sọ fún ṣẹlẹ̀. ìyá mi ní ìjọ ọdọọdún tí ń bọ̀ kí tó lọ pé kò ságbára sọ́ni pé tèmi ti bá mi.
mo sì máa wo ṣèbí wọn náà mọ̀ fàjọ ṣe ìdánwò sílẹ̀ ẹ̀kọ́ yìí ga ni nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn sì ni èsì ìdánwò tèmi jáde wọn náà sì mọ̀ pé mo fìdí rẹmi àmọ́ ìwọ tó tún wá rí orí ọ̀fẹ́ gbà láti tẹ̀síwájú ní ẹ̀kọ́ rẹ ìyá rẹ tó wá sọ pé kò sówó kí láwọn àṣẹ sí báyìí o. kó wà ń ṣẹlẹ̀ kọ̀ọ̀kan tààrọ̀ pẹ́ nìkan orí wa. ẹ kúlé o ẹ kúlé o. àwọn tó lò ní ìjà àwa rèé o àwọn fẹ́ ní ibẹ̀ ni ẹni yóò ní túmọ̀ o. táwọn ilé. Deborah ọ̀rọ̀ tó wà lẹ́yìn kàkà káàkiri ó má dùn bẹ́ẹ̀ ni apá títàn rẹ̀ ní òòrùn sí mo ti mọ ohun tí màá ṣe ọ̀yà tẹ̀síwájú ní ẹ̀kọ́ rẹ̀ ni bẹ́ẹ̀ ni tó yẹ kó jẹ́rìí mi èmi owó níyì fúnra mi. ó dá ọ lójú. bẹ́ẹ̀ ni. àìsàn mi dùn ọkọ mi sì balẹ̀. ibi náà láti ti mọ́ pàdé àbíbò wá ní. èmi mo sọ fún ọ pé kàkà káàkiri ó má dùn bẹ́ẹ̀ tápá títún rẹ̀ ní òye àrùn sí bìtìbìtì owó rẹ̀ jù tẹ̀síwájú ní ẹ̀kọ́ rẹ̀ ọgbọ́n tẹ̀síwájú wọ́n náà tó mú ní ìfẹ́ rẹ̀. gbogbo tó ṣe fún mọ lóore mi sì ní ojú rẹ̀ sọ ṣe ọkọ mi ṣe tètè bọ́ lọ́lé ó ṣẹ́wọ́. ẹgbẹ́ mi ẹ rí i pé ọ̀dà àbàtà ní múdò sàn ọ̀dà àbàbọ̀ ọmọdé láti yìn èmi náà tí ẹ rí pé tí mi sí ńlá àwọn owó tí ẹ dára tì mí náà. mo fi yọ̀ sí yín lọ́rùn ní. èmi jẹ́ orí tí mo wá ní bó sì rí pé eré náà ó tún lè yọrùn mi mọ́ náwó gan. àkọ́kọ́ ikú ìpẹ̀tà lè dúró ẹsẹ̀ ní ikú báyìí. pẹ̀lú ọba ní nǹkó síwájú rẹ̀ púpọ̀ o ìyá ń pẹ̀lú ewé àgbẹ̀ òun sì náà dalẹ̀ wà níbi ọ̀sìn àwọn ajímọ̀ kú ìwé ni wọ́n pa kọ́ba ń gbérò àgbàdo kan. làwùkàlì àti wọ́n náà ẹgbẹ́ mo ṣe ń bá bọ̀ wọ́n níbi ní bá kú àfihàn ojú. ẹgbẹ́ mi èyí ò wá túmọ̀ sí kékeré. ikú ìpẹ̀tà lójú ràn ẹ̀fọ́kàn rẹ̀ balẹ̀ lókèlè bá kú àfọmọ́ rẹ̀ lóko. àyèmọ̀ ìgbàkigbà tí ń bá dàgbà lágbà tí ń bá lóko tí ń bá dàgbà wà ní ti kékeré kan lọ́gàn tó tí mo bá wà níbi àbárí ọmọ kó àyèmọ̀ ẹ̀ má lè oṣù sí àfẹ́ tó ṣòbà ní débà kò sẹ́ni tí ò ní kú bí kò sẹ́ni tó kó bá lè òní nígbò àbí ẹ̀ bàbá wàdà ẹ̀yà aláya bàbá ńlá wàdà ṣùgbọ́n àdó ọ̀tá ń gbà ní pé ká dàgbàlagbà ká dògbòlògbò ká dàgbà wà ní ti kékeré kan lọ́gàn tó ìgbàkigbà tí ọlọ́jọ́ bá sọ pé òde ẹ wo owó níyì òun ni kí ẹ bá ń kó gbogbo ogún mi fún o pé mo lè ṣe o. ẹ ṣeun
àmọ́ gbogbo tẹ́ ẹ sọ ló yé mi kẹ́tẹ́ kan fi kún ni mo fẹ́ béèrè. kí ni dẹ́mu. ibi ẹni ogún kọjá tọ́mọ yín. ìwọ aláti mọ lá mọ́júmọ́ òní ló mú mi òkun sọ̀rọ̀ fún ọ mọ irú àbúrò tí mo ní. gbọ́ ilé tí ń bẹ ní ìsàlẹ̀ ọjà ojúlé 8 ni wọ́n ni mo fún. lóòótọ́ ni. ẹ̀yin ni ẹlẹ́ẹ̀kejì nígbà wá ṣe ń gbà mo béèrè pé iṣẹ́ wo ló fẹ́ máa ṣe òní gbégi lódò lọ́mọ wa mo sì rà gbégi lódò fún ọ pàbí rà gbégi lódò kó tó di kọ́ lọ dà sódò yìí. àbí nípò tí mo kíní rẹ yó kíní jẹ́ mọ́ mu tẹ́ mọ̀ sí yìí tójú àjọ bí ojú rẹ ọ̀rọ̀ kankan bí àtẹ̀mọ́lẹ̀ kan. ẹgbẹ́ mi ìbílẹ̀ ẹ̀kọ́ ìjánu ló sọ sẹ́lẹ̀. ìjánu ló sọ sẹ́lẹ̀ nígbà tí wọn náà ti gbé nǹkan jánu ìjánu náà tó wá jánu ògùngbẹ́ àbúrò sí àbúrò wórówóró gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ fún ọ lẹ́yìn pé mo ra gbégi lódò fún ọ má gbàgbé pé mo tún ra jákè kan fún ọ jákè lọ nígbà gbé lọ ilé àná tí onímọ̀jọ táyà rẹ̀ àbí nígbà tẹ́ ẹ lọ síbi tẹ́ ẹ ti yọ sí táyà dé òní àti yọ jákè lọ àbí mo bí mo tó ra jákè mi mo má rò pé mò ń ṣèlè gúnlẹ̀ olórí o ẹni bá wàá fẹ́ ni kò bá ń fẹ́ ṣùgbọ́n mo mọ̀ wọ́n náà wúwo aṣọ tó wọ̀ yìí sọ ma pé ó ṣe rẹ́dí ẹ̀yin wà mọ̀ mo ti sọ fún un náà kó náà tẹ pámẹ́sẹ́ ẹ má fọlá aṣọ kankan gbogbo aṣọ mi ìwọ lóní. ìtẹ́ wa sọ ìtẹ́ sọ náà dà àmọ́ bọ́pẹ́ títí aṣọ ògbó táṣọ bá gbé bí nǹkan kan lè yọ máa jẹ. kí ni túmọ̀ ìwọ náà ò ní sẹ́ lónìí àbájẹ́ bí wọn náà ò ṣiṣẹ́ àpò torí ọmọ ẹni láti ṣiṣẹ́ òdodo ni àṣọgbó. mo sọ fún ọ bí bẹ́ẹ̀ kọ́ òkú ọjà o. ẹgbẹ́ mi. torí mo mú mi tí ìyá yìí ṣe tí ìyá gbẹ́ kì í pagún. ní bá gbọ́ ọjà àbórí sáàdì bá wà nǹkan. mo jẹ́rìí ilẹ̀kùn tí ẹ ò ló gbà rí àfi múwámúwá. ibi kòkó yẹ̀ bá so sí ní ti ká. sáni kòkó sì sáni kòkó yà. àwọn ọmọ ẹlẹ́kùn ọ̀dá ìmọ̀ mo gbé wọlé báyìí mo sì ń bọ̀ mo pàdé ìyẹn nìkan kan pàdé mi mo sì gbé báyìí mo sì ń bọ̀ rẹ̀ mo sì gbé báyìí mo sì gbé kẹ̀kẹ́ báyìí. Bámi o. Owó kọbílé. Bámi. Bámi. Ṣé o sọ kílẹ̀ wá? Ó wà. Ó wà. Ṣé kílẹ̀ wá? Ó wà. Kílẹ̀ wá bá kí n bá yín wá. Bọ̀. Bámi kílẹ̀ ń wá kò sí kankan bẹ́ẹ̀. Ó kó gbogbo ẹnu òsì ẹ̀ sùn kó gbẹnu burúkú sọ̀hún. Nígbà mo wọlé lánàá. Kò gbé báyìí kan lọ́wọ́. Ìyìn ṣàkíyèsí. Ò ní jèrè. Orí rẹ̀ burú ni. Ìyìn ṣàkíyèsí ni bàbá. Ọ̀ ṣàkíyèsí. Ṣé mo mu tí yóò lánàá nígbà mo wọlé? Ìyìn ṣàkíyèsí. Ò ṣàkíyèsí yóò náà. Orí rẹ̀ ti burú. Kílẹ̀ wá ń wá. Ṣé báyìí gan-an lẹ̀ wá? Owó kọbílé. Owó kọbílé. Ṣé gbogbo ọ̀rọ̀ ọ̀run lé ní? Owó kọbílé. Owó. Owó kọbílé. Owó. Owó kọbílé. Owó. Owó. Owó kọbílé. Owó àbólúwa. Owó kọbílé. Bámi ẹ̀yẹ ẹ̀tọ́ra báyìí ẹ̀tọ́ra bá mi ẹ má kó pọ̀ ẹ̀yin náà ẹ mọ pò tí lera yín wà o. Owó olówó. Bámi wò lè sí kankan. Owó kọbílé. Owó kọbílé. ẹ mọ pò tí lera yín wà bámi ẹ mọ pò tí lera yín wà o. Ọ̀sẹ̀ tí wọ́n kà mọ́ ní ọ̀sẹ̀ tí wọ́n kí ni mo sọ sí ẹ wo ẹ jẹ kókó jòkó náà ẹ jòkó ṣé kí n bá yẹ bomi wá. Bámi ẹ mọ̀ ní sùúrù ẹ mọ̀ ní sùúrù ẹ mọ̀ sọ mí lọ́mọ orúkọ báyìí ẹ mọ̀ ní sùúrù bámi ní sùúrù àárí bámi bẹ́ẹ̀ ṣe yóò tẹ̀ lọ́rùn o bẹ́ẹ̀ ṣe yóò tẹ̀ lọ́rùn kò tẹ̀ lọ́rùn bámi ẹ fọkàn balẹ̀ tó bá yẹ pé tó owó kọfílẹ̀ ni àárí bámi ẹ ní sùúrù bẹ́ẹ̀ ṣe yóò dà bámi ẹ ní sùúrù ẹ mọ̀ sọ mí lọ́mọ orúkọ báyìí bámi ẹ ní sùúrù Dada ẹni wọn pẹ̀lú ẹ̀dá náà wà lẹ́. Báwo ẹni sùúrù? Báwo ẹni sùúrù? Ẹni sùúrù báwo ẹni sùúrù? Báwo ẹni yóò mọ̀ dá?
kí gbogbo àwa mọ̀lẹ́bí lọ́kùnrin àti gbogbo àwa mọ̀lẹ́bí lóbìnrin àwa ìṣẹ̀ǹdè bàbá wa bàbá òfókò. àṣẹ̀ǹdè nu. ọmọ rẹ náà ni ó gbẹ̀yìn gbogbo wa. àṣẹ Èdùmàrè. ẹ rí i pé ìta ti pé ìrọ̀lẹ́ sì ti pé gbogbo àná láti péjú báyìí kò sí nǹkan mẹ́ta àfi péjú náà ju lórí ọ̀rọ̀ ogún ẹ̀gbọ́n wa òun kòkò ká fẹ́ pé lónìí òní náà láti wá yanjú níbi ìlú àìbí ìbàbá kékeré. ẹ ṣe wẹ́ẹ̀kọ̀ wa ẹ sọ dẹ́ bàbá wa pẹ́ ẹyẹ bí lónìí já ẹgbẹ́ ikú bọ́ lọ́jọ́. kékeré a máa sunkún wọn nígbà táwọn àwọn ọmọ kékeré wà náà tí wọn sunkún sáyẹn lẹ́kọ̀ọ́ ọmọ sunkún tọmọ òkú lẹ́wọ̀ ẹ̀dá pẹ́ mọ́ sunkún. ikú ẹgbẹ́ mi dùn mí tẹ́ bá ní oníkẹ́gùn kẹ́gùn èmi ni mo kẹ́gùn sẹ́gbẹ́ mi. a sì jọ mọ owó ara wa débi pé wọléwọ̀de. èmi àti ẹ àwọn ará abàbẹ́ ẹ̀ sọ alẹ́ nu gbọ́dọ̀ ò ní jẹ́ kọ́ mú ìyá wa kó bọ́rọ̀ sí wá rí un ìdéwájú dẹjọ́ ìdẹ́yìn daṣọ àwọn ètò tí ẹgbẹ́ mi ṣe lẹ́fún lóyà ìnáníkò náà wá fi hàn gbogbo wa gbogbo ọjọ́ fi tí gbó lóyà. mo kí gbogbo ẹbí o mo dẹ̀ gbàládùra wípé ẹ̀yin àgbàtẹ́ tó wà nínú ẹbí ẹ ó tẹ̀lé pẹ́ o kó yẹn pa yín o àwọn ọmọ kéékèèké náà àwọn náà dàgbà wọn dàgbà sí àkọsílẹ̀ tí oníbàárà mi olóògbé tí wọ́n kọ sílẹ̀ wọ́n ní kí n kí gbogbo ẹbí wọ́n ní kẹ́ẹ̀sìra yín lọ́kàn kí kẹ́ẹ̀sì wà nínú ìfẹ́ ohun gbogbo pátá kẹ́ máa rìn ní ẹyọ kan inú kan ní kẹ́ máa bára yín lò ìjẹ́ bí àkọsílẹ̀ tí bàbá kọ́kọ́ kọ sílẹ̀ láti kí gbogbo ẹbí. Bàbá sọ nínú àkọsílẹ̀ wọn bí wọ́n ṣe pín ohun tí wọ́n ní. Bàbá fún bàbá kékeré wọ́n láwọn fún wọn nílé àwọn tó ń bẹ ní ìsàlẹ̀ àbà àti aṣọ níwọ̀n nígbà ayé wọn gbogbo ẹbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ àkọsílẹ̀ ò parọ́ nìyẹn. Bákan náà bàbá nígbà tí bàbá ń ṣe àwọn òkòwò wọn nílò owó kan ní ọdún kan bàbá lọ gba owó ní ilé ìfowópamọ́ ìyẹn ti bank so bàbá gba owó tó lé ní bílíọ̀nù láti lò sórí àwọn kòkó àti nǹkan oko wọn lóríṣiríṣi. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ bàbá ò tí ì san owó ìdé ibi kankan tí ọlọ́jọ́ fi dé lẹ́yìn tí àkọsílẹ̀ sì ti wà láàrin àwọn àti báǹkì pé ní ọjọ́ kọjọ́ tí bàbá ò bá san owó ìtàn gbogbo ohun tí bàbá ní ni àwọn ilé ìfowópamọ́ yóò gbé ẹsẹ̀ lé so kò jẹ́ bí bàbá ṣe ṣe tí àwọn ilé ìfowópamọ́ jẹ́ ti gbé ẹsẹ̀ lé gbogbo ogún bàbá tó ṣẹ́kù. Lọ́yà so sì dá ọ lójú pé ohun tí bá mi kọ sínú ìwé ló ń kà fún wa yìí. Lágbára Ọlọ́run sà ìjọba lọ́wọ́ sí àwọn báǹkì náà sì lọ́wọ́ sí. Nítorí pé gbogbo ẹbí pátápátá ló mọ̀ wípé bàbá mi máa ń fúnyàn lówó ni kì í yáwó. Ẹ dákun ṣe rí ẹ̀rí pé mo sọ fún yín pé wọléwọ̀de mi àtẹ̀gbọ́n mi kékeré kọ́ mo fẹ́ pè yín ṣàkíyèsí nígbà bàbá yìí ń bẹ láyé nítorọ̀ lọ́ọ̀yà òfin lè yà wá lẹ́nu igbe kọbiré iní ń pa kó tó kú tó fi ẹ̀yìn pé lóòótọ́ ni bàbá ìyáwó lọ́jọ́ àwọn kọbiré. àti pé bàbá kékeré ẹ jẹ́ ń pe àkíyèsí wa sí nǹkan kan tí a ò mọ̀ torí pé olówó ni tí ẹ rí àwọn olówó tẹ̀ ń wò yẹn kálukú ló ní ibi tí ó ti ń fi owó pamọ́ sí àwọn tí ó ń gba owó báńkì àti àwọn tó ń gba owó cooperative bẹ́ẹ̀ ni gbogbo fáìlì tẹ̀ ń wò yìí orúkọ àwọn olówó ló wà níbẹ̀ so àkọsílẹ̀ ò lè parọ́ a ò lè gbọ́dọ̀ ṣe ké. Lọ́yà gbóhùn kẹ́tẹ́ sọ ẹ wò mi ì bẹ́ẹ̀ mọ̀ pé kò dá lójú ọ̀la tó pé gbà tí ẹ̀gbọ́n mi tó wà láyé àwọn èèyàn tó sẹ́nu ọ̀nà láti wá gbowó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni àárín bàbá àwọn èèyàn wa máa ń yáwó lọ́wọ́ bàbá ni bàbá ìyáwó lọ́wọ́ èèyàn ẹ̀bẹ́ gbọ́n mi. bẹ́ẹ̀ ni bàbá láì ṣe ohun kòkó ikú bọ́ kájá tó tẹ ẹ̀dùn mi dùn ní pé owó oṣù ọmọ mi wọ́n ti ń bá mi ṣe tipẹ́tipẹ́ wọ́n ní tọ́mọ ó tún fi jáde ní ẹ̀kọ́ parí ẹ̀ ó tún fún mi. ẹgbẹ́ rẹ̀ má sunkún mọ́. bẹ́ẹ̀ lèmi náà àwọn sunkún. ẹja dàpẹ́ bàbá kékeré anẹ́lẹ́ bá yà sọ̀rọ̀ bàbá kékeré àyíjọ ìjókòó. bàbá láì ṣe ohun kòkó ẹ wò ó. bàbá ti ṣètò nǹkan rẹ̀ kó tó jáde láyé ọ̀rọ̀ bá ti rí báwọn àbí òye yín kò sí tá a fẹ́ ṣe àléyé padà ó ti lọ́wọ́ ìjọba nú. bẹ́ẹ̀ni 7 lọ́yà báńkì èmi gẹ́gẹ́ bí aṣojú bàbá olóògbé àbádá sí mi gan that's the right thing tí bàbá kọ. ẹ̀yin náà ń sọ báyìí. mo kí gbogbo ẹbí o. bá kékeré ẹ̀yin náà ń sọ báyìí ẹ̀yin náà owó níyì
kò tí ì parí iléèwé kí ni àdúmọ̀ jẹ kí ni àdá ẹ̀ ń sọ báyẹn ẹ wò bàbá dájì ẹ má bínú o. bàbá jẹ́ pé ẹ mú owó ní ìsọdọ̀nù àbí mo lọ fẹ́ dé sí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ mi ti di tèmi gbogbo tẹ́gbẹ́ mi ò lè ṣe é ṣe fún un. ó ti tán ó ti dá Bẹ́ẹ̀bi níjọra oríṣọlá yìí tó ṣe gbogbo ẹ̀jùgbẹ́jù tó dàbí òdùdú kálàbà yìí orí ètò ti sùn nínú campus in fact ti sùn. Is it all about those lecturers? Wọ́n ṣe máa ṣe nìyẹn even though department èmi náà wọ́n ṣe máa ṣe nìyẹn. What are you guys saying? Ṣó ṣe ń ṣẹlẹ̀ ni? Ṣé máa láìrí irú ẹ̀rí ni? Àkókò mọ̀ bóyá àwọn ọmọ tán kó kiri bí wọ́n fi wọ́n ṣoògùn wọn ni. Àníkọ́ náà ṣàánú wa. Àbí o, àníkọ́ náà tiẹ̀ bá wa ṣe ká ṣe tán láyọ̀. Àmì o. Ẹ̀mí pè é. Ọ̀rẹ́ mi. Mo gbọ́, ẹ má bínú. Ọ̀rẹ́. Ọlọ́kọ̀. Hello? Owó ní ìbáwo ni? Ó fẹ́ rí mi. Ok, ẹ má wọrí màá yọjú sí ẹ. Má retí mi títí ọ̀túnla. Màá fojú kàn yín. All right, ẹ ṣé. Pẹ̀lẹ́ o, ọmọ tó lọ́kọ̀. Ẹ̀yin lẹ́gbọ̀n. Lọ́kọ̀ jàgbélé kálukú ló ṣe tiẹ̀. Ẹ wo èmi fẹ́ wọ assignment kan tẹ̀ fún mi nínú ìwé torí I'm tired. I have to think straight. Lórí owó ọjọ́ kìíní àná tí mo gbé fún ọ owó bàbá mi ni o owó náà gan sì ti wá dá wàhálà lẹ nítorí pé òun ti ṣètò pa bàbá mi. Bàbá kú bàbá òkòkò ti kú. Bàbá ti kú o. Deborah sórí ọ̀rọ̀ tọ́rẹ̀ mi sọ bó ṣe gẹ́rẹ́ bí ẹ̀gbẹ́ lè sọ kódà ó ti fẹ́ lè pokùnso. Pokùnso bíi ti báwo Ọlọ́run ò ní jẹ́. Deborah ìwọ nìkan wá ló kù báyìí gẹ́gẹ́ bí ìrètí mi láyé ìwọ nìkan ní ìrètí mi o má fojú mi sọ́nà torí ó dá mi lójú wípé tó bá lè fojú sí ẹ̀kọ́ rẹ tó kàwé tó gboyè tí wọn náà di èèyàn gíga láwùjọ tí màá tẹ bá wá jẹ́ ọkọ àtìyàwó mo mọ̀ pé èmi náà fi iṣẹ́ ìpìtàn iṣẹ́ yóò kúrò nínú ayé mi Deborah ìwọ nìkan ní ìrètí mi tó kù o gbogbo ogun bá mi pátápátá làwọn báńkì àbí kí lórúkọ rẹ̀ ni wọ́n ti gbẹ́sẹ̀ lé wọ́n ní bàbá mi fi yáwó nígbà tó wà láyé kò sí ìrètí kankan mọ́ báyìí. Deborah ìwọ ni màá rọ̀ o mo rò ọ́ má fojú inú ọ̀rẹ́ mi sọ́nà o nítorí ẹ̀yà aró oko nígbà ẹ bá lọ sí ìlú tẹ́ lọ sí ìlú gíga tẹ́lẹ̀ lẹ́lẹ̀ lè parí oko mọ́ yìí o mo rò ó fojú ọ̀rẹ́ mi sọ́nà o. Alákúnlé irú ọ̀rọ̀ wo lẹ wá ń sọ ẹ̀ má ṣe wá fojú owó níyì sọ́nà pẹ̀lú gbogbo nǹkan tó owó níyì ti ṣe nínú ayé mi after God owó níyì is the next person to me nǹkan tí mò ń sọ ni pé lẹ́yìn Ọlọ́run ìwọ tún ló kàn pẹ̀lú gbogbo oore tó gbé ṣe nínú ayé mi lè gbàgbé ẹ̀ láéláé mo dẹ̀ fi dẹ́ lójú wípé èmi náà àjọṣe lọ́kọláya. Àjẹpẹ́ tọkọ bá ti bá mo yá ayé rẹ̀ kí tètè mọ́ lábúlé wàhálà rẹ̀ pọ̀. Please, I have a good news for you. My baby. What's up? How you doing? Good afternoon. What's the good news? Eré ìtajà ṣe lóyún. Eré ìtajà yẹ ṣe lóyún. Congratulations. Ìgẹ̀ ni ẹ̀ náà. So what are you trying to say? What are you trying to say? Yóò lóyún rí ni kí ló ṣe é tó ń gbọ́ báyìí. Red card yẹn. Red card. Ọ̀pọ̀ ọlọ́pàá red card. Sórí wait dúró. Sórí yellow card ní gbogbo ìgbà tí mò ń fa àwọn yellow line yẹn wá chicken and cheese pizza. Ó ti lóyún sí red card yẹn. Fún mi lákàá náà báyìí. Really? A máa ṣe ẹ ní. Never. A ṣe máa ṣẹ́yìn ìwọ ọmọgbà tí wọ́n jì tó ọmọ kó máa doyún gbà yẹn. Àjọ gbádùn ara wa gan. Wọ́n ọmọkùnrin yìí tí mo dẹ̀ sọ fún ẹ
Ọlọ́run máa dá láàrin èmi àti ẹ. Mo rò pé ó kéré gan. Owó fọ fún ọ̀rọ̀ tí kò lè ní oṣù gbogbo ẹ̀ náà àti bẹ̀rẹ̀ lókè wọ́n ti rọmi sínú akẹ́tọ̀ rẹ̀ ó ti jẹ ó ṣe ọmọ mi wo mí mo tẹ kí ní ìtẹ̀tẹ̀ẹ̀tẹ̀ kò gbé ìkẹ́kẹ́ jáde bàbá sáwọn àdáṣà máa wo kàlámísà èyí ẹyọ ọ̀nà àná òfìlélẹ̀ èyí pupa ìmọ̀ pa ìmọ̀ tán tẹ́ ẹ̀ bá ti ọ̀fù ẹ̀ kò ní kú kò tẹ́ bá ti ọ̀fù ẹ̀ tẹ́ ẹ̀ bá wọ̀n rẹ̀ kò ní tán. èwo ni ó wà jẹ́ ọ̀tàn òlélẹ̀ ẹ̀yìn tó ní pupa lórí. èyí ní fọwọ́dù èyí ń backward. yóò dà fọ etí òfin ọgbà lọ lé ìwé lò. ìwọ náà wò sọ wá dá kí wù mí kí n lówó tó báyìí kó wá já sí pé ọmọ kọ́ wà máa ṣẹnu yánmọ́yánmọ́ sí níta kí n má pè mọ́ ọlọ́mọ tó mọ̀wé yóò dà fọ. ó dàbí baríkà tí mo ní kó fi hàn mí náà ó dúbò mi. àmọ́ tí ń bọ̀ mo ti ṣe. ọdún mélòó náà wà ló ń ta. mo ti ṣe tán ẹ má bínú. károdò àsùn. ẹ má bínú. ọwọ́ mi ọmọjútó dé ọmọ rẹ mọ̀ ń bá sọ̀rọ̀ kọ́ ọ bá sọ̀rọ̀ ibi tí bá ti gbọ́ kọ́ tẹpá bá iṣẹ́ ẹ̀ kọ́kọ́jú mọ̀wé rẹ̀ wò ó bẹ́ẹ̀ bá fi irun dúdú tó bá yẹ fi ṣe àwàdà yóò fi irun fún yóò fi gbàrú ọ bá sọ̀rọ̀. ọ̀rọ̀ bàbá rẹ̀ sọ ọ̀rọ̀ gidi sí ni sọ́ǹgbọ́ ọ̀rọ̀ gidi ni o kọ́ ọkọ̀jú mọ̀wé rẹ̀ kó o ṣàṣeyọrí torí bí kó o ṣàṣeyọrí ni ó ti dá afáwa náà ni ó sì ti kà wá náà tó wá yà wá ti wá ń lọ báyìí kó o bọ́ sí inú síǹkì kó o fọ gbogbo àwọn abọ́ tó wà bẹ́ẹ̀ gbogbo àwọn pọ́ọ̀tì kó o bó o kí n tó dé àti ń lọ ní tiwa. gbogbo ọ̀tẹ́ bá mi sún pátá ni mo ti gbọ́ kẹ́ ẹ tó dé màá ti gbẹ kẹ́ ẹ tó dé. ó yá gbọ́ náà ni. ìwọ náà dàgbà ọyọ kiri ìkẹkìdí ẹ kiri ọyọ tó wà lọ. ọwọ́ ni. ó ti mú baálé mi. ta ni o. ta ni kó wọlé o. ẹni ni o. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi mo rẹ wúrọ sá ẹ̀gbọ́n mi ìkòyí ẹsọ ogun bí o sì máa rìn mo múra tẹ́ mo fẹ́ máa lò dèròdè o ọdájì náà sì mí pọ̀. òkè àwọn náà ní òjá ti bí ẹ̀gbọ́n mi. òwe tó ṣòro parí àná àti pé mo ti délé yín tó wà níbi ìsàlẹ̀ àbà bí mo ṣe wọlé mo bá rí pé ìgbà wọn lẹ ti kú àwọn egede tí wọ́n mú apẹ̀rẹ̀ wọ́n mú apẹ̀rẹ̀ àtàtà mo tiẹ̀ tún ṣèdè sí wọn gan wọn ò tiẹ̀ gbọ́. wò bí ọlọ́run ló fàgbà rí káṣí iṣẹ́ rẹ̀ iṣẹ́ ìkẹ́lú tí mò ń ṣe gbígbà ṣe yí padà nù wò wò. ẹ̀gbọ́n mi ọlọ́run ló ṣe. ẹ̀yin lẹ kọ́lé. ọlọ́run ló jogún ẹ̀ fún wa. kékeré lẹ́nu orin tọ́lọ̀ ń ṣe fún mi. àwọn alálàájì mọ̀ ní a máa lo kì í ṣe ẹ lọ mẹ́kà ni. èmi ò gbọ́ wọn kan. mẹ́kà ń tọ́ lọ àjọ bá wọn gàràfà ni ìwọ ló ṣe jù bẹ́ẹ̀ lọ. ó ṣe jù bẹ́ẹ̀ lọ kárí láì. àtìgbà tí bàbá ti fún gbà náà ṣé a ti ṣe àwọn ìpàdé mọ́ra wọn lọkàn mi náà ti ń fà ní pé mo dágbọ́dọ̀ tiẹ̀ rí. wò mí kódà ọmọ rìn bó ti múra tán mo fẹ́ máa jáde lọ ni mo ní ọ jẹ́ kí n bọ̀ wá nǹkan kí n bọ̀ wá nǹkan. àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ọmọ ló ń wò ó ọmọ dáadáa ló wà kó kéré ní gbogbo ìgbà ẹ̀gbọ́n mi má kò kéré ní gbogbo ìgbà kò kéré ọba àkàsí ni ó tún mọ àkàsí yín ẹ̀gbọ́n mi ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n mi kékeré èyí tún wá èyí tún yọjú sí yín wàá yọjú sí yín ìyá wa ọkàrí láyé ẹ kílẹ̀ o ẹ ṣé o ẹ kú àbẹ̀wò. ó já lọ ó já lọ. ẹ já lọ. ta ni o. bá mi bá kékeré èmi ni bá kékeré èmi ni. ìwọ bàdó èmi ni. ọ̀nlẹ́ kà sí mọ̀ màrí ọ̀. bá mi kò sí o kò sí kankan o bá mi mo ní ṣẹ̀bẹ́ yìí náà mọ̀ pé àtìgbà tí bàbá oníkòkó èyí tí ṣe ẹ̀gbọ́n ti yín tí wọ́n ti kú gbogbo ẹ̀ náà ti kò ṣojú bí mo mọ́. ó mà ṣe o. ṣé wàá rí mo wò pé bí a kí ìyàwó bá wa wọ́n bá yẹ̀bá díẹ̀. torí ọ̀rọ̀ tó bá mi sọ. sọ́ọ̀mà pé ìyá rẹ̀ lójú yìí ìyàwó tèmi abọ́wọ̀n bí ó ṣe já sí ọ ni ẹgbẹ́ tèmi ni bàbá tó bí ọ ọ̀fọ̀ múlẹ̀ báyìí lèmi náà gbà wòyá ìyàwó mi ìyá rẹ̀ ní í ṣe sọgbọ́. tó bá rí bẹ́ẹ̀ bá mi mo ti rí owó díẹ̀
mo fẹ́ ṣe ìdánwò sílé ẹ̀kọ́ gíga torí ní ọdún tó kọjá wọn ò mú mi mo fìdí rẹmi lọ́dún yìí o máa wò pé kí èmi náà owó díẹ̀ tó ní owó díẹ̀ tí mo ti wá rí yẹn mo ṣe ní kí wọ́n bá yín ẹ bá ń wá ìyókù sí kí n lè tẹ̀síwájú ní ẹ̀kọ́ mi. ẹgbẹ́ mi ló sùn lọ́rùn púpọ̀ ọ̀dọ́ mi è sùn. ọ̀kàrí rẹ ó yẹ bọ́ wà ní kankan tó gbọ́. ẹgbẹ́ mọ̀ wá ẹ mọ̀ fún lówó kankan jàre ṣe é rántí pé Ṣadé wọ́n sanwó oṣù kú ọmọ bọ́lá sanwó oṣù kú nígbà bá fún lówó ní ìṣòwò wo lẹ fẹ́ kó lọ ilé ìwé wọn. ọ̀rọ̀ náà sọ o iye mi ti fọ́ o. ọ̀kàrí. bá mi ẹ fẹ́ fún mi lówó kan. òótọ́ ni mo fẹ́ fún ọ sórí yín tó fi dá kéèyàn olóbìnrin nù òun lọ́rọ̀ ẹni létí tí mo gbàgbé yín máa fún ọjọ́ mi sọ̀gbọ́ ọ̀kàrí rẹ. ó máa ṣe o bá mi iṣẹ́ ti gbàgbé paribiribi tí bá mi kó nínú ayé yín ni. ọ̀kàrí ọmọ kó àkíyèsí ọmọ àrántí òótọ́ ni ẹgbẹ́ mi ọ̀kàrí lọ́hùn ìkòyí ẹ̀ṣọ́ wòmí ó ṣe fún mi tòótọ́ ó sì kàn sórí ìgbà tí ojú ń pọ́gbó táwòdì rẹ̀ ọ̀bàrà ọ̀rọ̀ amátò gẹ̀dú kan fún mi gbọ́ mi lágbòye sórí mọ́tò ọba ẹ̀jẹ̀ mọ́tò gidi gẹ̀ni ibi tó ti ń lọ níbi kòtò sọ́jà báyìí bó ṣe sọjá nínú ìwò ìbẹ̀rẹ̀ tẹ́sí ìbẹ̀rẹ̀ alátòsí èmi náà wà rán ọ̀dọ́ ọ̀gbẹ́ báyìí ìran ọ̀dọ́ ń sin ọdún rẹ̀ ìwà bọ̀ owó tẹ̀ ń bọ̀ tómátò ń sè ìwọ náà gbé kọ́ máa wọ oko gẹ̀dú lọ ìtọ́jú mi rí ọmọ ó ti yọ èwo hà kí ló yọ rẹ lò. bá mi ọ̀rọ̀ ìwé mò ń bá yín sọ wà ní mo fẹ́ tẹ̀síwájú ní ẹ̀kọ́ mi bó tẹ̀ ṣe díẹ̀ mo ti rí díẹ̀ o bó tẹ̀ ṣe díẹ̀ kẹ́ bá ń fi sí. ẹ̀wẹ̀ tiẹ̀ mọ́tà ló ti ń jàre sẹ́ẹ̀dí fìlà yín ọ̀tọ̀ nígbà tó yẹ kó kọjú sí ọ̀tọ̀ nígbà tó yẹ kó kọjú sí. ara adé ní ìmọ̀ bá kékeré ẹ̀yin mò ń bá sọ̀rọ̀. dákùjọ wò mí mò ń kájú ni mo ti mú òjò tó wà. wọ́n ní òsì àbísọ́lá akú bẹ́ẹ̀ ni ó tó orí gbọ́dọ̀ gbọ́dọ̀ bí okùn ṣòkòtò òrìkú apá òrìkú ẹsẹ̀ ọwọ́ àpé kan fún ọ àfojúsùn àfi gbogbo ẹ̀ sọ agbọ́dọ̀ ọgbọ́n ọ̀tà kò sí. ìyàwó ó sì yẹ kẹ́ bá ń bẹ̀ wọ́n ni ẹ bá ń bẹ̀ bá mi. owó àyìnà ní ibẹ̀ bì kí sọ wọ́n tẹ̀yẹ̀ lé ná. ọkẹ bá ń dẹ́pẹ̀ ìbínú ni ẹjọ́ ẹ má bínú. ní ìbínú. ẹjọ́ ẹ̀rọ ìrànwọ́ ẹjọ́ ẹ̀ tó wáyé pẹ̀ ìbínú ó yẹ má bínú ẹ má bínú. ọmọ ẹ má kọ ìwé o bó tún bínú nù. bá ń tó wáyé pẹ̀ ìbínú ẹ̀yin ni kọ́ ní retí mi kọ́ ní tó kú ẹjọ́. ọlọ́run ni òfin retí ẹ sí lọ́jọ́ o èmi náà bí máa o sọ́gbọ́ ọba pọ̀ bébí náà ẹrù pọ̀ fún mi o ẹrù ń bẹ lọ́wọ́ gẹ̀dẹ́ o. ìyá bẹ́ẹ̀ sì bá ń bẹ̀ wọ́n. ìgbésẹ̀ sọ̀rọ̀ bínú wọn ní ọgbọ́n ọ̀tá àbíkí láadé tó sì ń tobi lójú bí egbére. ọ̀padà wà á rí mi sọ́gbọ́ padà wà á rí mi. bó tẹ̀ sí owó ọkọ̀ ńkọ́. owó ọkọ̀. ọlá tẹnumọ́ àná owó tí mi lọ́wọ́ mi èso owó tí mo lè ná owó àìná ni sílọ́dẹ̀. ẹ wo ẹ̀yin náà tẹ́ tètè ṣe tọ́lẹ̀jọ́ káwa mọ́lé ẹgbẹ́ fi nílẹ̀ ẹjẹ́ àlọ́ jàre. ẹjẹ́ àlọ́ ẹjẹ́ àsìlẹ̀. ọba dànù owó mọ́jú tó dé o. ẹ̀kọ́ tó tún mi lọ́dọ̀ bàbá kékeré yẹn àní bàbá kékeré àtìyàwó wọ́n lé mi síta wọ́n láwọn ò mọ̀ mí rí wọ́n ní ta ni bàá mi gan lẹ̀ yìí. ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni o àti wípé àtìlẹ́wọ́ ẹni báyìí kì í tán ní jẹ́ ìgbàdára kó o lọ wáṣẹ kankan síbi ìbàdàn lọ kọ́sẹ̀ ìwúrú kìí yẹn nìyí. àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ́. ìkànnì àròjù ìṣẹ́lẹ̀ òṣèkókó bó ṣe ń rárá ayé ló ń rárá ọ̀run ìṣẹ́lẹ̀ òṣèkókó agbójúlógún ló. ó dàbí ẹni pé táyà mọ́tò ìlọlẹ̀ bí mo ṣe ń wo ọwọ́ ẹ̀ tó ṣe fẹ́ yí díẹ̀ yíyọ níbo la ti lè ráyè géèjì táyà ìdí ẹ̀ nù. pọ́blẹ́mù nìyẹn o lábúlé ìjà níbo la ti máa rí i. ẹ wò ẹ má ṣe yọnu ẹ jẹ́ ká mánéjì ẹ̀ dọ́dọ̀ bàbá Kàmọ́. ok that's very good. lókè odò ń bẹ̀ yẹn ṣé mo wá máa búlé wa tì ní. a bá ti dọ́dọ̀ wọn sìn a máa fẹ́. ìyẹn dáa bẹ́ẹ̀ torí tí o fi lè disturb wa torí class tá a lá nínú yẹn o. kọ́ ló mọ̀. ohun tí o tó lè ní o ó lè ṣẹ́kù ó dọ̀la. tẹpá máa ṣàwọ̀ ẹ jọ̀wọ́ máa
ṣe gbójúlógún. Ebo ti ẹ̀rọ ọkà ọ̀sán mi ìwé ẹ̀ka lára ẹ̀. Ẹgbẹ̀jọ abákùnkọ̀ kàfẹ́. Mo ṣe jáàmù ọ̀hún. Wọ́n mọ̀ ẹni tó gbọ́jú ọ̀rọ̀ gan wọn mọ̀ tó ṣe sùn èso yìí. Ìgbà wà léèwé gan àwọn máa jíwèé mu. Láti ẹ̀mí ọ̀kà. Ibi iṣẹ́ tó tún wọ́n wá kọ́, kí kó ló kó fojú sí i. Bàbá, ọmọ mi ló fẹ́ táyà. Ẹ̀lẹ́ o, táyà ẹ̀ ń ṣe mi nígbà. Wọ́n fẹ́ gbé táyà náà fẹ́ tọ́ táyà. Àbọ̀ ọjà wèrè ni wọ́n ṣépè fún ọ ni. Ẹ̀ǹtì kọ́ bẹ ṣe bí kó lè díẹ̀. Pátá yàtọ̀ bí idiot. Mo fọwọ́ tó ẹni náà lọ ṣẹ́ owó orí. Mi rò pé fámìlì ẹ̀ ti ṣẹ́ owó orí. Ọjà ní ẹni. Ẹ̀wọ̀n lórí burúkú náà. Ajọ́ tó ní ọdún ọ̀tẹ́ bá kọ́ rẹ̀ ní sọ́kọ́ tó ṣe. Ẹnu yín mú ẹnu ibi fún ibi ẹ fún ọ. Níbi lẹ́yìn náà ti ṣe ẹni sáìkọ́ epo orí rẹ̀ lọ́kọ̀ ní lọ́ ṣẹlẹ̀. Ọjà wọ̀jẹ̀ yẹn ló ọyẹ mi ò lọ́wọ́ bọ́ọ̀lù tó bá bẹ lórí kan kó owó ẹ̀mí o. ọ̀rọ̀ mi ò ju yín ló tẹ́ bá mi láti ìlú rẹ̀ náà. Wọ́n ní dájú àgbà bẹ́ẹ̀. Wá ọ̀rẹ́ kí ló ṣe àtò okòrí bọ́ síbẹ̀. Ṣé ẹ̀kọ́ pàtàkì ló ń bá wí? Ṣé o mọ̀ jẹ́ nínú ọmọ ìjọ tí mi rí ni? Mo tẹ̀ tó àjẹ́ kò lè mọ̀ ṣe lé. Àwa tí mo fowó sọ́tà wà ní sùn tí wọ́n mọ̀ please. Ọjọ́ àti ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ ká fẹ́ sọ́kò ní ìfẹ́ mi. Mi ò fẹ́ mi ò kúrò ní tán. Ẹ̀wọ́n ni ọgbẹ́ òwe ẹ̀rẹ́ wọn tẹ̀ fún mi. Ọ̀gá àtọ̀wọ́ ṣe. Gbogbo ẹ̀ bàbá ọkùnrin máa bẹ ọ̀dọ̀ sí olórí. Tí olùbá mú ni búri ni ọ́. Olùbá mú ni búri ni ọ́. Wọ́n kún wọnú mọ́tò ni. Kí ló ṣe àpá òkèlè? Sọ́ọ̀tù tẹ̀lé mọ́tò ni. Kí ló tọ̀ sí ẹ̀rí mọ́tò? Bàbá Deborah nù Deborah. Nígbà tí Láyẹ̀sì lọ́kọ̀ gbé mọ́tò wá bá yìí. Nígbà náà fọ́ òfò. Èmi tí mo pọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ó tí ì ní mo sí èyí. Fẹ́ńsà ó tí ì rí ní. Orí ẹ̀ ti dàrú ó ti sí èyí. Máa kó mọ́tò náà. Sọ ọmọ Deborah ni. Lọ́kọ̀ ìgbẹ́lu dé wọ̀lá kí lára. Ọmọ ọlọ́ba tí ń kàwé lọ́wọ́. Ó sì lọ sí jáàmù ó sì jáàmù. Ó lọ bá àdájọ́ kàwé lọ́wọ́. Ó sì jáàmù. Ó ti ń gbọmọ sẹ́tẹ̀lẹ̀ ó nìkan. Ẹ ọ̀yà náà lọ sí báyọ̀. Tí mo fẹ́ lọ sọ ìlú fẹ́ kọ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó farabalẹ̀ fún ọmọ àbọ̀ mi. Àwọn àgbà ní etí oníbà ìlú ìlú. Bàbá mi Àjàní Òjò ọlọ́mọba fọ̀nà pẹ́ káwọn ẹ̀rẹ́ máa jẹ onímọ̀ rẹ̀. Bó náà sì máa ń pè mí àyẹ̀rẹ́ tí mo ń gbà tó mọ́ràn. Ìmọ̀ràn rẹ̀ mo sì mú lò tọ́lọ́ fún mi pé kíkèmí náà dáa lónìí. Tó bá lè gbìyànjú tó gbọ́mọ̀ràn àjẹpẹ́ wo náà tiẹ̀ náà ó sì dayọ̀. Wo kó tó di pa ṣiṣẹ́ débi tá a ṣiṣẹ́ dé yìí kó tó di pa lówó ká tó gbajúmọ̀ débi pé wọ́n ń pè wá lọ́tún wọ́n ń pè wá lọ́sí pé bàbá oníkòkó bàbá oníkòkó bàbá oníkòkó iṣẹ́ la ṣe o tó ń bọ̀rọ̀ mi ìdí ìkíwò fún rẹ kọ́ ọmọ tó ń ṣe sọgbọ́n pàtàkì jùlọ ń bọ̀ bá wọlé ìwé gíga
kó rí dájú pé ọpọlọ rẹ pé o sọmọ pé dáadáa tó ń ṣe nu sọmọ pé mo rí ọjọ́ ní àbí mo rí ọ lálẹ́ ọjọ́ ní nídìí ọ̀gẹ̀dẹ̀ wà tó mọ kíni ọmọ yìí ń fùfú tó ń fọra la. bàbá mi kò sì lè tó yun wọléwọ̀dì lásán àkọgbẹ́ ṣe. ẹ̀yin jọ ṣe kí ni wọléwọ̀dì ìwọ náà ti ń ṣe wọléwọ̀dì. bàbá mi kò lè bá wọléwọ̀dì lásán. ayé mọ̀ kúrò nígbà wọ́n wà bílú ẹ̀ kí làmọ̀ ti jẹ́ wọléwọ̀dì ẹ̀ ti ń ṣe wọléwọ̀dì o ti ń fi ìkan sí kí ni. bàbá mi kò ní bá wọléwọ̀dì lásán náà ṣe wọléwọ̀dì lásán. tọ́ nǹkan sí àbọ̀ tí ì máa kan sí. ìbánu rẹ̀ lásán ni wà kò ní bá orí rẹ̀ burú lọ́rùn rẹ̀ èyí tí ò jẹ́ ọmọ ìwé nù sọ ọmọ wípé ẹ̀sáàmù tó ṣe ń dùn ní odúnlọ́gbà láì bẹ́ẹ̀ kọ́ wọn náà ti ń ṣe wọléwọ̀dì ọ̀ ti ń fi kíní sí kíní. wo tí n sọ tí yóò lò ọ̀rọ̀ fún ọ ilé ayé tá a wà yìí téèyàn bá lè gbìyànjú tó bá tọ́jú mẹ́kọ̀ọ́ rẹ̀ tó sì ní làákàyè tó máa ti ṣe ní jèrè ayé o ọgbọ́n tí mo sọ fún ọ ọgbọ́n àbá ọ̀gbọ́ ọmọ àrà mi rí fún ọ bá náà ẹ ṣe bá láti ìgbà tó ti mọ̀ mí tó bá gbọ́ kókókókó ẹ̀ tí ọba jẹ́ ẹni tó mú wá àjẹni tó wá yáwó àbíkì kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sáré gbogbo nǹkan tẹ́ bá ń sọ pátápátá mo ti fi sọ́wọ́ òsì kí má bàa fi jẹun. kò ní sẹ́mi ẹ ṣe bá kárí lẹ́rù wo àbọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dínú rẹ̀ yóò dojú jù àbọ̀ kárí lẹ́rù ẹ̀yìn oníbèrè kàtí mo tó fẹ́ bí ọ nítorí ní kí ni bẹ́ẹ̀ láì ní wa sàrí ọmọ yẹn lébo. ọ̀rẹ́ lásán máa lè mi àti rẹ̀. ọ̀rẹ́ ló bá mi náà ṣe olórí burúkú. bá mi àkọ́jọ́ ń ṣeré lásán ni. orí rẹ̀ ti yí. bá mi kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ lásán. o tún bá yóò sọ̀rẹ́. bá mi ojú yín ti ń le. kò mà ló fẹ́ yà. bá mi ẹni sùúrù. ṣé kìlọ̀ tún mọ̀. owó níyì àgbò ọmọ tó gbà owó níyì pẹ̀lú gbogbo ọtí mo bọ́ sọ́nù lé mo tún wá sí mo tún wá ń sọ kí ni mo ní kó gbèrò tòóró. Kúnlé ó dàbọ̀rọ̀ mi ò yí ẹ wo ṣé ẹni tó bá ń kọ́ṣẹ́ fọ̀gá ṣé kò lè jẹ́yàn mọ́ láyé ni. dákọ̀rọ̀ mi ò jò wá jókòó má bọ̀ pàdé wá jókòó. mo rí kó tó rí kó tó rò náà. Kúnlé ó dàbò tí mo sọ fún òyì ọ àní dèbórà kan náà. kí ló ṣe dèbórà. dèbórà. kò fojú sí iṣẹ́ tó ń kọ́ ìgbà ìwọ́n ló di ẹni gíga wọ́n ló ti dèbórà rárá kò tó rò. àní dèbórà ní mi ibi tí mo lọ́dọ̀ bàbá àmọ́ dèbórà ló ń wọ̀n mọ̀ mí rí pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ìwọ náà rántí dèbórà rántí gbogbo tí mo ṣe dèbórà. àní kò gbogbo rẹ sílẹ̀ kó tó rò tó ìwọ kó kọjú mọ́ iṣẹ́ tó ń kọ́ ni tó bá kọjú mọ́ tó wọ́n náà jẹ́ èdè yóò gbọ́ wà náà. tí kì bá ń ṣe ikú tó bọlá jẹ́ ikú má bọlá jẹ́ o má bọlá jẹ́ o. àtọ́bá ti sunkún ẹ̀mí àmà máa sunkún ní. àní àmà sunkún mẹ́. ikú má bọlá jẹ́ o. àti pé owó níyì tó fẹ́ fi àsìkò yìí sọ fọ wípé mo gba ìpè láti ìlú Èkó lọ́dọ̀ àbúrò màmí mo ní kí n wá sí Èkó láti wá máa tẹ̀síwájú ní ẹ̀kọ́ mi. nígbà wo ló ti wá ròyìn. àná náà ni mo gbà pé ẹ̀wọ̀n náà tún lọ sí ìgboro báyìí wá tún fi mí sílẹ̀ sábúlé yìí náà á wá kó èmi nìkan. tó bá ti dọ̀ má wọrí màá pè má wọrí. kó má bọ̀lá jẹ́ o. yóò tún mọ̀ tó bá ti dọ̀ má wọrí yìí kẹ́kẹ́ nìyẹn tí mo fún mi lẹ́sọ̀. bọ̀lá jẹ́ orí mi ẹlẹ́dàá mi ṣé tèmi náà níre. àná ọmọ rẹ gbogbo èèyàn kò ṣòro náà àní ọmọ rò ọmọ tó bá ti sọ pé èmi náà máa sọ pé àní ọmọ rò. ìwé tí mo tẹ̀ ń ka ìgbọ̀n tẹ̀ wo orí mi rárá. I can't even think straight anymore. ẹ tiẹ̀ dúró ná. irú ìwà wo ni mo hù sówó níyì torí Ọlọ́run? ṣówó níyì dísẹ́ gbogbo nǹkan tí mo ṣe fún ìṣá. ìwọ Ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tí ọmọkùnrin gbé ṣe nínú ayé mi. kò máa yẹ kí n fi rí eléyìí san fún ọ.
God, what am I even doing? Am I even doing the right thing now? No. Nǹkan tí mo ṣe ò dáa. Owó níyì. Ọlọ́run. Dáríjì mi. Mo ti ṣe owó níyì gan-an. Gbogbo nǹkan tí ọmọkùnrin gbé ṣe inú ayé mi. Ó gbówó bàbá ẹ̀ fún mi tí mo fi lọ léèwé. Nípasẹ̀ owó tó gbé fún mi ni bàbá ìjọ lọ́run pèsè. Bí sẹ́nsẹ́ ní kárọ́jú, bí ìyá oúnjẹ ní kárọ́jú. Bí sẹ́nsẹ́ ní kárọ́jú, bí ìyá oúnjẹ ní kárọ́jú. Ohun tí o tó lè ní o lè. Táyà tó ń tún tó lọ jẹ. Ẹ káàbọ̀. Gbọ́dọ̀ sí bí burúkú sọ̀rọ̀. Kò lè yà táyà. Sẹ́mi nítorí àwọn àpò àti ohun tí a yà wèrè báyìí. Ó ti yà wèrè báyìí wèrè olórí burúkú tó ẹ̀ wọ́n sàlẹ̀ gbẹ̀rẹ̀ dànù. Wọ́n kọ́ ní sáré iyọ̀ gbogbo kan tó wà náà ní sáré bọ̀. Yóò ṣe máa gbà bí ewé ojú omi lọ. Sọ́mọ ni ó, ọmọ ni wọ́n ìná. Sọ pé pàwọ̀. Ayé rẹ̀ lọ́ta o. Orí ẹ̀sẹ̀ àbùkù dáadáa báyìí, ó sì ṣe pè fún ọ. Tí ẹ ṣe pè fún ọ ní òtún lè fi dáyà tù. O lè dá dáyà tù wọ́n lè sì. Owó tí mo fi sẹ́yìn tó lọ́wọ́ jáde lọ. Owó bá wèrè. Owó tí mo fi sọ́ni owó ẹbí ẹgbẹ́ gbé. Ó máa wà ń bẹ̀. Ọjà wèrè sórí ẹ̀bùn mi. Sójú mi fọ́ ni ṣé màá fi kú sí ibi bí ẹgbẹ́ kéèké. Olórí burúkú tó mọ́lẹ̀ mọ́ ọ̀nà ẹ̀ tó ń jalè. O ti ń dín nǹkan mi náà ni. Ẹ gbọ́. Bó o ṣe jí owó bàbá rẹ kí bàbá rẹ ó tó kú. Onírówó tèmi kí o sọ̀rọ̀ pé àbò ìgbìmọ̀ abẹ́ ni àtìmọ́ bó ṣe lówó. Èmi ń làágùn kémi ò tó rówó tèmi ni. Mo ń ṣe wàhálà mò ń làágùn. Ọmọ tó bá fẹ́ kọ́ sí lọ́dọ̀ tèmi ò ní máa jáde ọ̀sẹ̀ máa jí iye owó mi o. Ọkàn máa wọ ọ̀ràn ni o. Ìfẹ́ pè kọ́ o. Àbọ̀ lórí burúkú wọ́n ṣe pè fún ọ ni wọ́n ṣe pè fún yàrá ìjà rẹ ni. Ṣé ìrìn náà bàbá rẹ ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ rí ni? Ó ti mi kí ni àbọ̀ ọjà mi. Ǹjẹ́ ṣe ọjà rẹ àbábá àwọn ọmọ olùdó owó tẹ gbàgbé sọ́dọ̀ wọn bá ìwà jẹ lọ́dọ̀ ọmọ mi kú káwa ni. Lórí burúkú sọ̀rọ̀ olòsí olè àṣírí ẹ̀ ti tú. Ebo ló àbọ̀ ọ̀yàwó mi sọ ọ̀yàwó rẹ̀ ni ṣé mi jókòó nù ṣé nítorí pé mi ẹ̀ bá jiyàn ṣé mo jókòó nù ni àbí wọn tí mo ṣe. Lórí burúkú olòsí àbí oṣù mẹ́fà ní ìkànnì ọdún ọwọ́ òun wà lọ ọlọ́kọ̀ sí. Ó kì í sanwó sẹ́rẹ̀ tán tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bóyá mi tó ọ̀dọ̀ mi ló ti hàn ọkàn ló ti tó hàn ọ̀hún. Ọ̀rẹ́ mi sọ pé ọmọ ìdìbò ayọ̀ dáa fún fún mi. Wọ́n á lóun fẹ́ gbé ẹ̀rọ sí fún orí àti sí fún ìjọ wọn. Wọ́n á sọ fún pé ó tó lọ káwọn ẹ̀kọ́ fún wa ní ìlú. Lóòrùn sí ọ̀rẹ́dọ̀ wọ́n á fún pápá. Owó ní ó ń lọ sí kù. Bẹ́ẹ̀ni. Fún òde kù. Rárá. Nígbà tó o ti gbà lórí kan lọ ìmọ̀ràn tí mi ń fọ ni pé tó o bá ti dépò kó ọmọ mẹ́lẹ́ tó ń ṣe o nítorí mú o kúrò ní àyín tó fi ń lọ sẹ́kọ̀ọ́ ní kó o gbájúmọ́ wọn àdúrà mi ni pé owó kò ní òkú wálé ìgbọ̀n tó wá lọ pátá yóò tì ọ́ lọ́wọ́ kọ́ wa sọ̀rọ̀ fáwọn ọmọ Èkó ìmọ̀ràn mi ò bá ń lọ. Bá fọ ẹ̀yìn sí ọ bá bá pọ̀ nìkan kẹ́rù ara rẹ̀ pa nípa ọ̀rẹ́ tí ọmọ ìlú tó ń ṣe ní onífífọ́ ọ̀rẹ́ tí kò ṣe fi lé sí. Náà bí ẹgbẹ́ wa ń bẹ láyé ìyàtọ̀ nígbà bó ṣe ṣe àwọn náà ti dé ní iṣẹ́ ayé tó ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń bó ti yàtọ̀ sí ṣe.
lọ́wọ́ àbò ní ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ àbò ní ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ wọ́n ní kí wọ́n rí tí ọmọ ẹni tí kò sí tí a sọ ní kíkọ́ ọmọ òsè fi lé sí wọ́n kẹgbẹ́kẹgbẹ́ o ẹgbẹ́kẹgbẹ́ àwọn ọba ìwà rere jẹ́ àṣẹ òní yóò kú rẹ̀ lẹ́sẹ̀ àṣẹ tó mọ̀ pé okú ọ̀dọ́ wa ní ìlú níbi tó ọ̀nà ní kò ṣùgbọ́n bó kí lọ jẹ́ mi tó okú ni lọ́dọ̀ ta ni wọ́n wà kẹ́rọ okú wá sí ìlú ọba ọba aláàbò sáré ojúmọ́ ọjọ́ ọ̀gá rẹ̀ wò kọjá yìí. We don't need past there, and bó ṣe wáyé ò ní deny. Just please, Daddy, give me a chance. Please, seriously, I love you. Look at your back. Go, see. Shotiri. I'm dead serious. You can just take all my bags and wow, say yes. Ohun wa ń ṣẹlẹ̀ kọ̀ọ̀kan tààrọ̀ pẹ́ nìkan orí wa ṣe bó yẹ ká ronú jinlẹ̀ pé kedere ní níwájú olúwa ohun agbáfò ní ṣe ọ̀rọ̀ ìtàn ni yóò jáde ọ̀dọ̀ àwọn tó lálẹ́ nọ́mbà 24 owó ní kókó street ni mo bẹ̀rẹ̀ owó ní kókó wa owó ní kókó ẹni tí yóò ní tẹ̀lé olúwa ẹ má gidi oró nítorí ẹ̀yìn lọ́jọ́ kan iná òjò ikú bọ̀lá jẹ́ ikú tí ń fọ́lé adùn tí ń fọ́lé oyin ikú bọ̀lá jẹ́ mo lè gòkè mo lè sọ lórí aṣọ ni ikú bọ̀lá jẹ́ ikú tí fọ́lé adùn tí ń fọ́lé oyin ikú bọ̀lá jẹ́. Agolo kábẹ́lẹ́ ọwọ́ ni ẹ̀kúnlá ọwọ́ ni múlẹ̀ ojú rẹ̀ rẹ̀ wo olóòṣù abúlé wa bí bàbá kàmọ́ wà ájú wọn ní bí ètò gbé ẹ̀mú bí ẹ̀mú gbé bí ló gbé yà ó jẹ́ jáwẹ́lẹ́. Wọ́n kì í rẹ̀ tí ó mú ya ẹ̀. Aláyé yáyá rẹ̀. Ayélujára yóò ní yá o. Ẹpẹ̀lẹ́ tí wọ́n ṣe ilé ṣe bá ojú ní ẹpẹ̀lẹ́. Bí sẹ́sẹ́ ní kárọ́jú ìyá oúnjẹ ní kárọ́jú. Hello, ẹ káàsán. Ẹ̀rẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Báwa ni ẹ wò mo gbé ẹ̀bùn kékeré wa ni wá sí ẹ̀bà máa ń jẹ. Tẹ̀pá máa ṣàwọ̀ ẹ̀ jọ̀wọ́ máa ṣe gbòdì.
ṣe ló fira rẹ̀ kó síta iṣẹ́ ló ṣe kókó ló fira rẹ̀ kó síta iṣẹ́ ló ṣe kókó agbójúlógún ló fira rẹ̀ kó síta àwọn ènìyàn láwọn ṣe mí léṣe gan jù báyìí lọ. ló ṣe kókó iṣẹ́ ló ṣe kókó lókun lè ní ká ní àrọ́jú iṣẹ́ ló ṣe kókó bó ṣe ń rárá ayé ló ń rárá ọ̀run iṣẹ́ ló ṣe kókó agbójúlógún ló fira rẹ̀ kó síta iṣẹ́ ló ṣe kókó. wò ó Búkì gbogbo ẹ̀ ṣe rí náà nìyẹn o. gbogbo tó wá ń sọ yìí kò tí ì pọ̀ jù náà. ọ̀rọ̀ kọjá bó ṣe rò ó. my dear fọkànbalẹ̀ gbogbo tó ń sọ yìí ló máa ní solution èmi gangan ní lọ́ọ̀yà àwọn ẹbí mi ní lọ́ọ̀yà gbogbo ẹ̀ pátápátá la máa wá solution sí fọkànbalẹ̀ ló sì gbogbo ẹ̀. ojúde kò ní ìdí gbogbo tó ń ṣe náà my dear ní kò fọkànbalẹ̀ gbogbo ìlú máa látúnṣe ṣó ti gbọ́ kò sí problem. mo ti gbọ́ at least wàá tẹ gbà mí ní gbogbo nǹkan tí mo kóra mi sí. gbogbo nǹkan tó ń sọ ìṣe gbogbo ẹ̀ pátápátá ló máa níyànjú gbogbo nǹkan tó ti lọ. if you dey hear no money na me dem dey talk ó pọ̀ nílẹ̀ sórí a ti lọ a ti jẹ gbájàwó all the same you dey parọ́ fún mi trust even light. Wow. Lóko ibi tí ọ̀rẹ́ mi ò gbé ẹ délé gbogbo eré tí ọ̀rẹ́ mi ò bẹ́ẹ̀ ṣe gbogbo ẹni máa bẹ́ẹ̀ ṣe sórí gbogbo wa bí obìnrin 25 gbogbo ẹni máa jẹ́ kó wọ bẹ̀ kankan. I love you. What? Honey, what are you doing with my fancy? Wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ayé ẹ̀ fẹ́ bàjẹ́. Ọ̀rẹ́ mi, tí o bá tún ṣe mistake gbà mí, màá fẹ́ fáìlì. Wàhálà àwọn òbí yẹ̀ dá. Ìtú wà lẹ́mẹ̀ ẹ́ ò lè jẹ́ tán. Mi tẹ̀ tí bẹ̀ lẹ́jọ́ rò. Jọlé kan kí ló ṣẹlẹ̀ bí? Debbie, ó sọ fún mi kó ń bọ̀ lé mi náà. Kí ló tó ní sọ fún mi? Mi ṣe. Jẹ́ kí n bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀. Ṣé bẹ́ẹ̀jì mo bá yìí? Burúkú ẹniwèé ní ìrẹ́jọ́ bẹ́ẹ̀ rò. Ṣé ọwọ́ ẹnìkan kọ́kọ́ ni ìwọ ti gbà mí? Èlò ẹ pa ẹ̀ náà wo sẹ́ẹ̀tì ọmọ tó kàn lélẹ̀ ọmọ ológo 4G 20 kilo pé. Ayé ló máa bàjọ́ lé burúkú akọ́ṣìbẹ̀rò kò ní dá fún ẹ. Lé burúkú báyé mi jẹ́. Torí ọ máa sè ó fẹ́ foyún dé mi mọ́lẹ̀ ó fẹ́ foyún gba gílè wé. Kí lélẹ̀? Kí ló rí náà? Ó lọ school ni. HIV. Yes. Ọ̀rẹ́ mi, jọ ṣebí kí n rán yàn ní Jọ́ tó rọ́ lọ́ mi mọ̀ pẹ́. Ayé mi padà bàjẹ́. Wọ́n padà sọ mí lórí olóṣì méjì. Náà ló máa bà tí yín jẹ́. Nínú ọmọ bẹ́ẹ̀ gbẹ̀gbẹ̀ ayé mi ti bàjẹ́. Mọ̀dọ́kọ̀ lè rẹ̀ láti máa ìmí o. Ẹni tí ó ti padà gbà. Babe, dúró. Wait, dúró. Wait, ọmọ kan. HIV. See, we still dey together. And the fact is, if we protect ourselves, kò lè kàn ẹ́. Ayé rẹ̀ ò ní dá. Wàhálà tí ó padà bàjẹ́ ni. HIV. My dear. Yes, Dad. Àwọn òrìí àwọn fọ́tò tàyà ní pàtí ta lọ last week. Àwọn dẹ̀ fine o. Wow, wọ́n gan wá dúró déédéé. Ṣé o ìgbà mo fine jù ẹ lọ? That's good. Ta ni ẹ? Ẹ káàsán sá. Ẹ káàsán. Ẹ káàsán. Mo ti lójú ìlú ẹ̀kọ́ ní sá. Ṣé ẹ rántí ojú mi sá? Mò ń wò náà bẹ́ẹ̀ bó mo ti lójú ìlú. Lọ́ọ̀yà. Lọ́ọ̀yà dádì mi. Bẹ́ẹ̀ni. Ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́. Yes. Ṣé kò sí báyìí lẹ ṣe mọ ọdún?
ẹ wo wa but gbogbo àlọ́ tí wàá lọ báyìí àbọ̀ tí wàá padà wá sórí ẹ̀ spain ara yín ṣe rí ọ̀rọ̀ ogun dáàdì ni tá a pín the other day ṣe ẹ sá mọ̀ pé mi lọ́ọ̀yà dáàdì mi ò mọ̀ sọ fún gbogbo nǹkan tí mo sọ pátá bí bàbá yín ti fi ogún yá owó irọ́ gbà ni o èmi àti bàbá kékeré bàbá gbé onígẹdú yẹn bàbá kékeré yẹn àbúrò dáàdì yín yẹn yes náà sọ pé ká jọ plan pé bàbá yẹn ti fi gbogbo ogún yá owó ẹ wá wo nǹkan tó wá wà nílẹ̀ báyìí tí mo gbúdọ̀ ṣe tí wọ́n fi sọ pé tí mo fi ń wá yín kiri kò síbi tí mi ti wá yín débẹ̀ ṣé wò mí o mo jẹ́ kí n gbogbo abúlé ọ̀dọ̀ bàbá tẹ́ ti ń kọ́ fọ́gá. ló ti fún mi láyé nígbà yẹn nìyẹn. pé ibi tẹ́ máa wà nílé pé màá gẹ́tì mo ṣe wá bíbá pé kẹjọ kẹ́ ẹ dáríjì mi gbogbo nǹkan ti dàrú báyìí in fact kò tiẹ̀ sí ń fẹnu sọ sẹ́rí ọmọ kò lè bá mi gbé mọ́ tó bá dé táìmù kan báyìí àti iṣẹ́ wa àti every ọ́fíìsì gan mi lè lọ́bẹ̀ mọ́ mo tiẹ̀ ti gbèsè ọ́fíìsì tiẹ̀ ti ìyẹn tiẹ̀ ti jẹ́ kó gba gbogbo property mi bọ̀ in tó wá lè dùn bẹ́ẹ̀ ni pé pásítọ̀ sọ pé tí mi bá wá yín kàn kí n bẹ̀yìn kí n bẹ̀ jẹ́wọ́ gbogbo nǹkan tí mo ṣe wọ́n ní ọ̀rọ̀ mi tí ó ti máa wà lójú kan náà ni so that's why I'm here please I want you to forgive me please. ọ̀rọ̀ yín dẹ̀ máa wà lójú kan náà ni bẹ́ẹ̀ ṣe sọ yẹn gangan ọ̀rọ̀ yín máa wà lójú kan náà ni nàìjíríà ó dàbí òun understand gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yín báyìí. mo tẹ̀sọ́ yóò ti yẹ. gbogbo nǹkan tí mo sọ fún ẹ nípa lọ́ọ̀yà yẹn tí mo sọ pé nípa property dájú mo sọ pé wọ́n ti fi yáwó nílé ìfowópamọ́sí òun ní báyìí sọ fún mi pé wọ́n plan ẹ̀ ni. no kò lè rí bẹ́ẹ̀. ẹ jọ lọ́ọ̀yà yóò lè sọ gbogbo tó ń sọ ìtọ́ba díwájú. èmi náà ń wò pé lọ́lọ́ kan Mr. Man o ò lè wá sí ìbáwọ́ máa parọ́ máa búrò bàbá mi o. mo lè sọ. Mr. Man ṣó mọ túmọ̀ nǹkan tó ń sọ yìí. bẹ́ẹ̀ sà. ó mọ túmọ̀ nǹkan tó ń sọ yìí. bẹ́ẹ̀ ni. o tún sọ o tún fi dá mi lójú níwájú mo tún ní ẹfọ́ntì níwájú mi láti máa sọ fún mi pé ẹ plan ogun pọ́psì tèmi can't you imagine. ok o lè sọ lójú wọn lójú mi nàbí. yes. ẹ tó bá ti rí bẹ́ẹ̀ my dear banget káàkiri mi. no ò jẹ́ kó máa lọ tó bá ti yá. ìjọba jẹ́ kí n lọ. ẹ máa lọ tó bá ti yá a máa pè yín ẹ máa lọ. òótọ́ dẹ̀ ni máa lọ. ṣe gbogbo nǹkan ti tán. a máa pàdé lọ́wọ́. ẹ máa lọ. idiot lárakùnrin o my dear o lè máa ń dín nǹkan tí mo kọ́ sùn lórúkọ tí mo ń sọ. a lè lọ bẹ́ẹ̀ yẹn náà. ọ̀rọ̀ yẹn ká mi lára ni. n ta máa ṣe báyìí bàbá ti ṣe mọ́tàlẹ́ tó nìsín ká lọ rí lọ́ọ̀yà mi ká lọ explain gbogbo ẹ̀ fún àti lọ́ọ̀yà àtọlọ́pàá àwa lọ gbé lọ́ọ̀yà ilé yìí àwa lọ bá àbá kékeré. You are right, my dear. That's why I love you. Olúbùnmi. Bàbá Akínọlá mo ti ń bọ̀. Mo tẹ́lẹ̀ náà ọjọ́ ti ń lọ. Mo ti ń bọ̀ bàbá Akínọlá. Iṣẹ́ ń ṣẹlẹ̀ kájú, ìyá ń jẹ nìkan. Tí ìbáyọ̀dé dé ìṣàn pákó bá wọn. Ìwúrọ̀ ṣáájú owó ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ló dé? Àtàwọn mẹ́ta wọ́n ń bọ̀. Ọmọdé sọ pé wọ́n wọlé. Kí ló sì gẹ̀ẹ́sì fún wọn? Mo ní òkú wọn wọlé. Ó tún lọ bí àwọn èèyàn sí mi, wọ́n wá gẹ̀rì nínú òkú wọn wọlé. Ó lọ fẹ́ gbà nǹkan lọ́wọ́ bàbá rẹ ni. Ọkàrin láyé. Lóyà. Bàbá ìkẹyà ká sọ. Ṣẹ́mara kù. Ojú ni kì í sáìmọ̀ olóko. Lóyà ìgbé àbílò. lọ́yà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé pé màá ti sí ìta àti pọ̀ nígbà tẹ wájú ọ̀dọ̀ ẹ̀dẹ̀ tó kọ́ mi pé gbogbo ọ̀fẹ́ sọ ẹni tó sọ níwájú bàbá Ìkéré. Yes, I said it. Bàbá Ìkéré ló dúró ẹ̀ sọ lójú bàbá òkúta àṣẹ ẹ̀ṣẹ̀ ti yọ síta. Òkú wo lè bí àtẹ́jọ́ sí fẹsẹ̀ rẹ̀ yọ ta? Ẹ má pretend ẹni pé gbogbo dọ́kúmẹ́ǹtì bàbá ọmọ yìí ẹ láṣà ti gbé lóko pé kí n sọ pé bó ṣe lọ àti bó ṣe lọ. ṣé yìí méjèèjì fẹ́ máa mú wa ṣeré ní. ó yà mí lẹ́nu my dear. ẹ rántí àbí kí n rántí. ẹ sáwò rẹ létí. ẹ ti gbàgbé lè. àwa kí ló ń mọ máa rí ìṣe. lóyà wọ́n mọ̀ wá bá wọ́n mọ̀ pé ó kẹ́gùn ni mo kẹ́gùn ṣe gbà. ọ̀rọ̀ ogun mo sì wà bọ̀ fún mo ti mọ̀ pé wà tẹ̀ náà ní ẹ̀ ti sọ àríwúyé mo sọ fún mi. àkọsílẹ̀ wa. ẹ tí mo wá kẹ́ kájọ sí lókù o tó ti yé gbogbo ogun bàbá ní tí mo fẹ́ kọ́ ọ sọ ní pé tọ̀ gbogbo ilé ìfowópamọ́sí ó ti dẹ́sẹ̀ dé
ni wọ́n fi yáwó tó o bá ṣe bẹ́ẹ̀ ìdá méjì ní fọ́nù dára ogún ẹgbẹ́ ló ṣe pọ̀ tó. ká yí ọ̀rọ̀ padà ìdá méjì. kódà ìwọ ló ní ìdá kan bẹ̀. ó wá kí ló yẹ kẹ́ fi kankan sí i oníṣẹ́ tí máa ṣe mẹ́rin lè ayé ṣerú ẹ̀ àṣẹ. ìdá kan náà tún nínú ìdá méjì tábà ti dé sí dáa dé máa dáa fáwọn báwọn o ti gbọ́ tèmi. báwo wà láti fẹ́ pákéjì táwọn ẹbí òfin dé. ebi iṣẹ́ ti yé ni yẹ ṣé bí iṣẹ́ èmi náà tó máa gbìn lẹ́yìn. fọmúlà nìyẹn fọmúlà nìyẹn. o ṣeun o ṣeun. ó yẹ kẹ́ tọ́ bọ̀ wípé èmi àti ìjọ àbí ẹ̀ ní ìyẹ̀kú tẹ́ ní ìyẹ̀kú bọ̀ àdéhùn o. ẹ̀yin ọkẹ́wẹ̀rù ní táwa bá fi sọ nítorí bá dé ni kì í rí iná rọrùn wọn. ó ti tán. ó ti parí. kí n ká change rẹ̀. o ṣeun. àṣẹ máa change yẹn a máa change everything ọ̀dì. kò sí yọnu kò sí yọnu. bàbá Akínọlá ó sì bà tèmi jẹ́ ó ṣẹlẹ̀ yìí fún mi bàbá Akínọlá. bá bẹ́ẹ̀ ẹ dákun ẹ wo ọmọ mi ẹ dákun ẹ bá ń bẹ̀ mo ti sọ ẹ mo ti sọ ẹ lẹ́dẹ̀ẹ́ wo. kọ́ bá yín bẹ̀ ta ni bàbá kọ́ bá yín bẹ̀ ta ni ṣé mo pín kà níyí pẹ̀lú gbogbo nǹkan tí bàbá mi ṣe fún yín gbà tó wà láyé ẹ tún wùwà burúkú báyìí ṣé mo nǹkan tó cost mi ṣé mo nǹkan tí wà dé ṣé mo nǹkan tó cost mi ní ayé mi èṣù ní ta ni àbàjẹ́ èèyàn burúkú ni èèyàn burúkú ẹ̀yin àti ìyàwó ilé wa fi mí ṣe ẹ̀yìn ìgbà tí mo bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ yín nínú ogún bàbá mi lọ́yẹ̀ àṣẹ́wó mi ràn ni. bàbá Agégẹdú ni wọ́n pè ní àbí Agbégẹdú. ò sí. àbúrò bàbá èèyàn ṣe bí bàbá èèyàn ni níbi tí ọmọ yìí tí ìbá ti dé gbèsè ayé rẹ̀ tí ìbá ti débi gíga ẹ wá já ọmọdọ́mọ ẹ wá já kulẹ̀. ẹ jẹ́ àmọ́ pé ó ṣe iṣẹ́ fọ́gárí nípa gbogbo ìlàkàkà rẹ̀ náà ló fi ṣe ogun nǹkan tó ń ṣe tó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ wá gbẹ́ ẹsẹ̀ lé ogun ológun kò yẹ kí bẹ́ẹ̀ o ṣùgbọ́n kì í ṣe ẹjọ́ nígbà tẹ́ bá dé ilé ẹjọ́ ẹ mọ̀ ṣàlàyé ara yín ó gbéra yín Mr. Man the law àbí kí ló ń pera rẹ kò sí wàhálà pẹ̀lú nǹkan tá a jọ lọ kọ́ ó wá gbé ẹjọ́ ẹlẹ́bi fọ́dà rẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ kò sí wàhálà o nígbà tá a bá dé ilé ẹjọ́ wọ́n ló lọ́ mọ̀ ṣàlàyé ara rẹ. ọlọ́pàá ó yẹ ṣiṣẹ́ ọwọ́ yes bàbá tí a bá yọ kẹ́ àgbàlagbà ní ìfẹ́ kẹ́ pọ́n ayé lẹ o ẹ sì ní irú mi lọ́mọ you are under arrest. ọ̀ya kí n bọ̀ wá nǹkan. mo wọ yútù akíní àti àwọn ìtìlẹ̀ kí a máa sọ̀rọ̀ ìtìlẹ̀ mo fẹ́ mi ìtìlẹ̀ gbọ́dọ̀. kò tí bàbá yẹn ṣe kó ti cost ní ilé ayé mi èmi ọmọ mi lọ lọ́nà. ṣé wọn náà ti rí nǹkan báyìí lẹ́yìn ká máa dúpẹ́ fọ́lọ́. thank you my dear ọpẹ́lọpẹ́ ẹnu ayé mi. kò sí gbogbo tí mo bá mi sọ kò sí ìpínlẹ̀ fún bá mi o. ohun à ń ṣe lè kọ̀kọ̀ kárò pẹ́ nìkan orí wa ṣe bó yẹ kárò nídìílẹ̀ pé kedere ní níwájú Olúwa ohun agbáfò ní ṣe ọ̀rọ̀ ìtàn ni yóò dàbò dọ̀la àwọn tó lànà jà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọlé lọ àwọn tó lónìí ìdá àwa rèé o àwọn bẹ́ẹ̀ ni ẹni tí yóò ní tomorrow Olúwa lóde yé. ẹ má gbígi oró nítorí ẹ̀yìn ọ̀la lọ́jọ́ kan iná ó dìde lẹ́yìn àtúnṣe jẹ́ ikú bọ̀lá jẹ́ ikú tí ń fọ́lé adùn tí ń fọ́lé òyìn ikú bọ̀lá jẹ́ mo lè gòkè mo lè sọ lórí àṣà ni.